Bàbélà la wà nílé agodo. Bàbélà la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbélà la wà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbélà la wà tàti ń kéde tàdé ń fàkọyọ. Bàbélà la wà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Másọ̀yìnbó, Bàbélà Másọ̀yìnbó. Ní orí ètò yìí, a fẹ́ rí dájú wípé a sọ èdè Yorùbá láì fi èdè míì kún, láì fi làkúlà bọ́. Ẹ̀yin tó bá kópa lórí ètò yìí ní àǹfààní láti dáhùn ìbéèrè 10. Ó dẹ̀ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Tó bá ti ń dáhùn ìbéèrè yìí dáadáa, ó máa lọlé pẹ̀lú owó. Tó bá ti ń ṣe ìbéèrè àbí ó ń fi èdè míì sí èdè Yorùbá, ó wá máa lọlẹ̀. Arábìnrin tí wọ́n fẹ́ bá wa ta lónìí, orí ìtàkùn ayélujára ni mo ti ṣalábàápàdé wọn láàárín ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ láti wá sórí ètò yìí, ṣùgbọ́n wọ́n lérí léfun léka pé tí mo bá wá pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yìí tèmi ni. Mo wá ní a kì í gbọ́dọ̀ jiyàn bí ọṣẹ ó àbí kòhó odòrè ó yá ẹjẹ́ akànlùmí ká wò ó bí ẹ ṣe fẹ́. Wọ́n gbéyàn wá o, wọ́n gbé ẹni tó máa bá wọn wó dání. Ẹni yẹn ó ti ń kọ́ wọn bó ṣe máa ṣe látàárọ̀. Báyìí ni kò ṣe ṣe, báyìí ni kò ṣe ṣe. Ó yẹ mọ̀ pé ẹnu dùn rò fọ̀. Olófòfó wà ń bí láti ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹ mú owó lọlé. Wọ́n ló dẹ̀ tún máa bá yín parẹ́ tẹ́ bá ti ń ṣe. Kí lorúkọ yín? Tèmídáyọ̀ Olúwakẹ́mi Ògúndípẹ̀. Níbo lẹ ti wá? Ọmọ ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni mí. Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ìlú Òṣogbo ni mo gbé dàgbà, ibẹ̀ la bí mi sí. Òṣogbo Ròkí Àsálà. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni. Kí ni mo ṣe fún olófòfó? Àmọ̀mọ̀ ni. Ẹ ṣé. Ẹ farabalẹ̀, owó yín ni. Ẹ rí pé olófòfó fẹ́ràn yín, ó ti fẹ́ ṣe báyìí ṣùgbọ́n. Èmi náà fẹ́ràn. Ó dáa, kí ni nǹkan tẹ́ ẹ̀ ṣe? Iṣẹ́ aránṣọ. Aṣọ tó wà lọ́rùn mi yé mi ni mo rán. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí? Ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti ń ṣe. Bí ọdún mélòó? A ti tó bí ọdún méjì tí mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo wọlé ẹ̀kọ́ gíga mi ò fara sí mi bẹ́ẹ̀ mọ́. Ilé ẹ̀kọ́ gíga wo ni? Ilé ẹ̀kọ́ gíga ti ìlú Àkúrẹ́, tíjọba àpapọ̀ ìmọ̀-ìjìnlẹ̀ tó wà nílùú Àkúrẹ́ ń gbé. Ó dáa. Kí lẹ kà? Ṣé ẹ ṣì wà ní ilé ẹ̀kọ́ báyìí? Mo ti ṣetán. Kí lẹ kà ní ilé ẹ̀kọ́? Iṣẹ́ ọ̀gbìn. Iṣẹ́ ọ̀gbìn. Ṣùgbọ́n abala tèmi wà ní ti ìgbín igi àti bá ṣe ń mójútó igi àti àwọn igi tá ń lò nínú ilé. Bí àwọn pákó. Àti àwọn nǹkan tá ń rí nínú igbó yàtọ̀ sí igi. Yàtọ̀ sí igi. Kí la tún rí nínú igbó yàtọ̀ sí igi? Nǹkan tá ń rí nínú igbó yàtọ̀ sí igi wà. Bíi? Ìgbafẹ́. Nínú igbó ìgbafẹ́ wà ńbẹ̀. Àwọn èèyàn lọ síbẹ̀ láti lọ gbafẹ́. À ń rí àwọn ẹranko, a sì ń rí nǹkan tá fi ń dáná, a sì ń rí èso nínú igbó àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì tún rí àwọn káṣà fi àwọn yẹn lẹ̀ báyìí. Ó dáa, inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń sọ èdè Yorùbá, ó dá ṣáká lẹ́nu yín, ó dá gidi, kò sí àní-àní ńbẹ̀. Nígbà tẹ́ lérí yẹn gan, mo ti rí pé ìlérí yín kì í ṣe ìlérí lásán. Mi ò lérí o, mo kàn ń sọ̀rọ̀ ẹnu ni. Mo kàn ń sọ̀rọ̀ ẹnu ni mi tó lérí sí yín. Èmi kí ni yín? Ta ni yín? Ọ̀gá ni yín. Ó yá, jẹ́ kán bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè. Kí ló dé? Ẹ̀yin kọ́ lẹ wà ń bí, ẹ̀yin làyà yín ń já. Kí ló dé? Ó yá. Ìbéèrè kélòó ni? Ìbéèrè kélòó lẹ mú?
ẹ jẹ́ kí n wò. ẹ jẹ́ kí n wò. àádọ́rùn. ẹ jẹ́ kí n wò. àádọ́rùn. ẹ dúró ẹ tẹ̀ jẹ́ kí n dáhùn ìbéèrè kìíní. máa ṣá mi ò mọ ibi tó wà ń bí máa. àádọ́rùn. olélé. kí ni. mo dẹ̀ ń sọ lẹ́kọ̀ọ́. ẹ́. mo ní mo dẹ̀ ń sọ lẹ́kọ̀ọ́. kí ni. àádọ́rùn ni. ẹ ṣe. ó yá kí ni. ògbúfọ̀. ògbúfọ̀. kí ni Yorùbá ń pè ní ògbúfọ̀? kí ni Yorùbá ń pè ní ògbúfọ̀? Translator. ògbúfọ̀ ẹni tó ń gba nǹkan. ó ń gbà ọ̀rọ̀ sọ téèyàn bá ń sọ òyìnbó máa gbúfọ̀ ẹ̀ ní. máa gba ó ń gba ẹ mọ̀ pé ọ̀fọ̀ ó jẹ́ ọ̀rọ̀ kan náà pẹ̀lú ọ̀rọ̀. èèyàn tó ń gba nǹkan téèyàn ń sọ á gbà á tu ògbúfọ̀. bẹ́ẹ̀ ni ògbúfọ̀ mílíọ̀nù kan sì kì í síbẹ̀ ó yá. kí ló dé tẹ́ ń káwọ́ pàkópàkó níbo lẹ gbé lóṣogbo dàgbà? Mádìgbò náà ní Alékùwọdò. Alékùwọdò mo mọ bẹ̀ mo mọ Alékùwọdò. ibẹ̀ la bí yín sí. ibẹ̀ náà bí yín sí ibẹ̀ lẹ tún dàgbà sí. ilé ẹ̀kọ́ wo lẹ lọ? iléèwé Fákúnlé. Fákúnlé mo mọ Fákúnlé. bẹ́ẹ̀ ni mo lọ láti pele kìíní títí dé pele kẹfà. nígbà tẹ wá ṣe yẹn tán kọ́ kí ló kàn? mo lọ sí iléèwé ti ìjọba àpapọ̀ nílùú Ẹdẹ. nílùú Ẹdẹ. ti gbogbo níṣe tó wà nílùú Ẹdẹ. nínú Ẹdẹ ó dà tó yá ẹ tẹ̀síwájú. ìbéèrè kelo. ìbéèrè kọkànlélọ́gọ́rin. kọkànlélọ́gọ́rin. ẹ jẹ́ kí n wò ó yá kí ni. kí ni a pè ní ẹ̀bìtì? nǹkan tí àwọn ọdẹ tó ń dẹ sílẹ̀ àbí tá à ń dẹ sílẹ̀ láti fi ìpàkúté mú nǹkan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ inú ẹ̀ ò dùn ni wọ́n ti gbà kejì ó yá fún wọn nìkan sí ṣe rí i pé owó yín sì kì í síbẹ̀. ìbéèrè kelo. ọ̀kànléníọgọ́rùn-ún. ìkọkànléníọgọ́rùn-ún ẹ jẹ́ kí n wò mi ò rí. kí ló sọ? ṣé ẹ mọ̀? a sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wẹ̀gbẹ́. ẹ̀gbẹ́ tó wọ ẹ̀gbẹ́ báyìí. ó yá. ókì. 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 ó yẹ kí ẹ lè fún wa ní àǹfààní láti máa pélé. láti pélé. bẹ́ẹ̀ni. ẹ tá bá rí onígbọ̀wọ́ tó máa ní ilé iṣẹ́ tí wọ́n ń ṣe ìbáraẹnisọ̀rọ̀ bóyá a máa ṣe yẹn. ṣùgbọ́n a sọ̀rọ̀ ẹ̀kẹ́lẹ́ bojú wògbẹ́ ìgbẹ́ kì í rò ẹni a bá wí fún ní sọ̀rọ̀ ní rojọ́ kiri àbí ní ṣekú pa ni. tó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ń wo ẹgbẹ́ tó ń wo gbẹ́ kí ni ìgbẹ́? igbó ni. igbó ó sọ̀rọ̀ kẹ́lẹ́ òun wo gbó má wo gbó ẹni tó ń bá sọ̀rọ̀ yẹ gangan ni kò wò òun ló ní àǹfààní láti lè sọ àbí láti pa ẹ́. ìbéèrè kelo nìyẹn. ẹ̀rìndínláàdọ́ta. jẹ́ kí n wò mo ń gbọ́. mẹ́rìndínláàdọ́ta. mẹ́rìndínláàdọ́ta.
láàdọ́ta. ìbéèrè kẹrìndínláàdọ́ta bá mi yọ. ìkẹrìndínláàdọ́ta. Ọ̀yá kí ló sọ? Kí ni à ń pè ní ìyálẹ̀ta? Àkókò tó wà láàrin àárọ̀ àtọ̀sán bí aago 12 bí tó wá ní àkó ìyálẹ̀ta tí tọ̀sán ṣẹ̀ṣẹ̀ ń pọ́n bọ̀. Bí aago mélòó sí aago mélòó? Bí aago 11 sí bí aago 12 àbọ̀ sí bí aago. Bẹ́ẹ̀ ni aago 11 sí aago 12 ní ìyálẹ̀ta. Ìgbà yẹn ló máa ń ṣe ẹ kú ìyálẹ̀ta o. Ìgbà tí ilẹ̀ ń yáta ní ìyálẹ̀ta. Ó yá owó sì kì í síbẹ̀ o. Ìbéèrè kelo. Ẹ dúró ná kí ni iṣẹ́ ti ṣègbéyàwó? Ta ló tẹ̀lé yín wá? Ṣé ọ̀rẹ́ lásán àbí ọ̀gá? Ṣé ọ̀rẹ́ lásán ni yín? Lásán lọ̀rẹ́ lásán gbọ̀n tó báyìí. ọ̀rẹ́ lásán gbọ̀n tó báyìí. Ọ̀rẹ́ tó dàbí ọmọ ìyá ni. Ẹ̀yin ti ṣègbéyàwó? Ẹ sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀. Ẹ ti ṣègbéyàwó? Ẹ̀yin náà ti ṣègbéyàwó? Ó dáa ẹ tẹ̀síwájú. Níbo lẹ ríra yín bí ọdún 5 síbi tá a wà yìí? Síbi ọdún 5 mo fẹ́ sílé aránṣọ tó tóbi tá a máa ránṣọ fún ọkùnrin àti obìnrin. Ní ọdún 5 tán. Ẹ̀yà ìbéèrè wo nìyẹn? Ta là ń pè ní ìbéèrè kelo? 100. Ẹ jẹ́ kí n wò. Ó yá. Ṣé àlárì? Àlárì. Agérun. Àbí gẹrun. Gẹrígẹrí àbí onígbàjámọ̀. Gẹrígẹrí àbí onígbàjámọ̀. Bí ọmọ ìyá yìí lágbára. Ìbéèrè kelo nìyẹn? Ìbéèrè kejì. Kejì. Bẹ́ẹ̀ni. Ó yá. Ọjọ́ àtejì. Ìkejì. Mo mẹ́ni tó kọ̀ ṣùgbọ́n mi mọ ọdún ta kọ́. Ta ló kọ́? Bàbá J.F. Fagunwa ló kọ́. Bá mi parí. Ọdúnjọ. Ọdúnjọ ṣùgbọ́n ẹ̀ mọ́dún. Bá mi parí ó ti parí. Ọdún. Bàbá J.F. Ọdúnjọ ló kọ́. Bẹ́ẹ̀ ni 1958. Ṣé kò sí ààbọ̀ ni? Kò sí àbọ̀. Irú àbọ̀ wo lẹ fẹ́ gbà? Ṣùgbọ́n ẹ̀ ń gbìyànjú. Ó yá. Mo sọ pé mo fẹ́ràn yín lẹ́ẹ̀kan. Kí ló dé? Ìbéèrè kelo? Ó ti fẹ́ máa jẹ́ kí ìfẹ́ yẹn máa yòrò lọ́kàn mi. Ó ń yòrò. Ó dẹ̀ ń dùn mí. Ìgbà ń dùn mí. Ìbéèrè kelo? Ìbéèrè kelo? Ẹ jẹ́ kí n wò. Jẹ́ kí n wò. Ìbéèrè. méjìdínláàdọ́ta. Ṣé méjìdínláàdọ́ta? Kejì. Ìkejìdínláàdọ́ta 48. Ìkejìdínláàdọ́ta. Ìbéèrè kejìdínláàdọ́ta. Méjìdínláàdọ́ta ni àgbájọpọ̀ nǹkan. Bá mi yọ òkè yẹn.
dúpẹ́. mi ò ní ìwò. ó yá kí ni ìbéèrè kejìdínláàdọ́ta? Irinwó àjànàkú kọjá kó lè rí. Kí ni 700 ní Yorùbá? Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Kí ni 700 ní Yorùbá? Hallelujah. Ẹ mọ̀? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin nítorí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 500. Ẹgbẹ̀ta 600. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700. Ìyẹn túmọ̀ sí igba lọ́nà mẹ́rin ní 800 tó jẹ́ ẹgbẹ̀rin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700 ìyẹn dúró sí pé ọgọ́rùn-ún dín ní ẹgbẹ̀rin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ṣé tó bá sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́, ẹ ti gbọ́ rí? À ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Téèyàn bá ti ń bẹ́. Bí ọ̀yà. Téèyàn bá ti ń bẹ́, wọ́n á sọ pé ní sùúrù. Ìṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ jẹ́ ẹ̀ ń tẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Torí ẹ̀ẹ́dẹ́pọ̀, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, ẹgbẹ̀rún. Mo sọ pé mo fẹ́ fún ẹ ní o ti sáré sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. O mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mo fẹ́ fún ẹ àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Tí èèyàn bá ń bẹ́, wọ́n ní à ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́, jẹ́kẹ́ ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ ṣé. Ó kù mẹ́ta. Ẹ ṣé. Jẹ́ kán mu. Mi ò fẹ́ kówó yín lọlẹ̀ jù báyìí. Tìmí ìlú Ẹdẹ. Ní kí ni ìbéèrè wo? Mo mọ̀ o, ó sapá mi lórí ni, ẹ jẹ́ kí n rántí. Ẹ yẹ kí n rántí, ó sapá mi lórí ni. 70. Mo mọ̀ pé elétò tẹ̀lé ọgọ́rin. Àádọ́rin. Kí ni àkọlé orúkọ ọba ti ìlú Ẹdẹ? Tẹ́ ẹ̀ bá mọ̀ ní tẹ́ gbé lóṣogbo. Torí kí ni lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo níbi tí ilé ìjọba wà? Abẹ́rẹ́. Ó súnmọ́ Ẹdẹ. Abẹ́ẹ̀dẹ náà nà wá. À ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ o. Mo ti gbọ́. Ẹ má bínú. Ó yá, ó kù méjì. Kówó yín má lọlẹ̀ jù báyìí lọ. Àmín Jésù. Ó yá. Wo. Ó yá. Mo rí i pé olúfẹ́fẹ́ ibi tá a ti ń rọ ọtí. Ẹ dúró. Òǹkà wo ni? Ọgọ́rin. Kẹrìnlélọ́gọ́rin. Ó yá. Kí ni ìbéèrè? Ibi tá a ti ń rọ ọtí. Máa fún yín. Ṣùgbọ́n ilé ìpọntí kó lè gún èèyàn ń pọn, tẹ́ ẹ̀ bá ń pọn omi èèyàn ń pọn, èèyàn dẹ̀ lè rọ ọtí náà. Ó wọlé ilé ìpọntí tàbí ilé ìrọtí. Ẹ jẹ́ ká fún wọn jọ. Ìbéèrè tó gbẹ̀yìn, mi ò fẹ́ kówó yín ju báyìí lọ. Èmi gan-an mọ̀ pé wọ́n máa bú mi pé mò ń ràn yín lọ́wọ́ jù.
kí ló dé? Kò sí. Kò sí. ẹ sọ̀rọ̀ kí ló wà lọ́kàn yín báyìí? èló lowó ìkù? Mo ti sọ lẹ́ẹ̀kan pé mo fẹ́ wo bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n mọ̀. ara ìbéèrè ni. mo ní mi ò fẹ́ kó wo yín ju báyìí lọ. Mi ò fẹ́ wo bẹ̀. ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé wọ́n wé ṣé wọ́n máa ń dé fìlà wọn àwòbẹ̀ àbí gèlè má wòbẹ̀ ni wọ́n máa ń èwo ni ṣèbí ránṣọ ni. èwo ni. Gèlè ni. Gèlè kí ni? Má wòbẹ̀. Gèlè má wòbẹ̀ èló lowó tó kù báyìí? Mi ò fẹ́ wo ni. Mi ò fẹ́ tẹ bá ṣàkíyèsí ní àtìgbà tá a ti bẹ̀rẹ̀ mi ò wojú pátákó yìí. Nítorí kí ló dé? Kí ló dé tẹ́ fẹ́ wò? Ó yá fún ọ ní ìbéèrè tó gbẹ̀yìn kó sọ fún wa kí ni òǹkàwó ní? Kẹfà lé ní ọgọ́rùn-ún. Báwo la ṣe ń sọ? Mo ti ń bọ̀. Kí ló ń bọ̀? Ibo ló lọ? Ó yá. Ó lọ Ṣògo tí ń bọ̀. Ó lọ Ṣògo. Ẹ̀rìndínlọ́gọ́fà. Ẹ̀rìndínlọ́gọ́fà. Ìkẹrìndínlọ́gọ́fà 116 lẹ́sọ̀ yẹn. Mẹ́fà lé ní ọgọ́rùn-ún. Kẹfàlélọ́gọ́rùn-ún. Bá a ṣe ń sọ gangan la fẹ́. Ẹni sùn. Kí ló dé? Olófòfò ti yọ. Ìbéèrè kẹrìndínláàádọ́fà 106. Kẹrìndínláàádọ́fà. Ìkẹrìndínláàádọ́fà. Àádọ́fà is 110. Ọgọ́fà 120. Ọgọ́rùn-ún 100. Àádọ́fà yàtọ̀ sí ọgọ́fà. Ṣé 110 ò yàtọ̀ sí 120 ni? Òótọ́ ni. Ó dáa, kí wá ní ìbéèrè yẹn sọ? Dárúkọ tí Yorùbá ń pè àwọn nǹkan. Dárúkọ tí Yorùbá ń pè àwọn ìka ọwọ́ wa ní ẹyọ kọ̀ọ̀kan. Àtàǹpàkò. Àtàǹpàkò. Ọmọládìrín lélẹ̀. Èyí ni ọmọládìrín. Ibo la dé? Ọmọládìrín là ń pè. Níbo? Ọmọládìrín. Níbo? Lóṣogbo. Lẹ́dẹ̀. Ibo la ti wá gangan? Ìlóbù. Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ọmọládìrín. Ṣùgbọ́n Òṣogbo mo gbé dàgbà. Mo ti gbọ́. Ilé. Ìlábẹ̀. Eléyìí ni lábẹ́. Eléyìí ni lábẹ́. Àtàǹpàkò ìlábẹ̀. Àtàǹpàkò ìlábẹ̀. Ṣùgbọ́n ilé ọmọládìrín mo mọ̀ sí o. Rárá. Ìka òrùka lélẹ̀. Òrùka yẹmí. Òrùka yẹmí. Èwo. Eléyìí. Ẹ̀jẹ̀ ẹ̀nà. Eléyìí òrùka yẹmí. A máa ń pèlè ní ó ga jù wọ́n lọ. Ó ga jù wọ́n lọ. Ẹ̀sìn ní ilé ìṣọ́ ọmọládìrín. Mo lè fún yín ṣùgbọ́n kúrúmbété. Kúrúmbété. Òrùka yẹmí. Ó ga jù wọ́n lọ. Ó dùn lábẹ́. Àtàǹpàkò. Kúrúmbété. Òrùka yẹmí. Ó ga jù wọ́n lọ. Ó dùn lábẹ́.
Àtàǹpàkò. Yẹ ká fún un. Ẹgbẹ̀rún lọ́nà. Èló lówó yín báyìí? A ti parí ètò àbí a ti parí àbí a ti parí? A ti parí. Ìbéèrè wo lẹ tún fẹ́ dáhùn? Ẹ ti dáhùn ìbéèrè tán. Ó yá, èló lẹ jẹ? Ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n. Ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n lẹ́jẹ̀. Kí lẹ máa fi ṣe ná? Kò tó nǹkan kan ṣùgbọ́n kí lẹ máa fi ṣe? Mo kọ́kọ́ gbé ọ̀rẹ́ mi lọ sí ibi tá a ti máa lọ jàmàlà. Ẹ máa jẹ àmàlà pẹ̀lú gbogbo owó yìí? Rárá o, màá fi bí ẹgbẹ̀rún 5 wọ́n ṣe sí yàmù. Màá fún yín lẹ́gbẹ̀rún 5 sí. Adúpẹ́ sà. Bá mi yọ sàrẹ́. Ṣé ẹ ṣì máa fún mi ní ẹgbẹ̀rún 5 yìí? Màá fún yín lẹ́gbẹ̀rún 5 yìí. Kò burú. Ojo. Ó bá ní kò bàjẹ́. Ó bá ní kò bàjẹ́. Ó bá ní kò bàjẹ́. Owó yẹn náà ló ṣì wà ń bẹ̀. Àbí? Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní oore ọ̀fẹ́, tó fún yín ní oore ọ̀fẹ́ náà láti wá síbí. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kí wa lẹ́yìn láti lè jẹ́ kí ètò yìí ṣeé ṣe, tí wọ́n sọ pé ẹ gba owó yìí kí ẹ máa fún àwọn èèyàn tí wọ́n wá sí orí ètò Masọ̀yìnbó. A dúpẹ́ gidi gan ni. Tí ẹ bá fẹ́ kí wa lẹ́yìn lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tí ó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí. Àti tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí, tí ẹ bá fẹ́ wá fẹ́ jókòó, tẹ́ fẹ́ wá jẹ gbẹ̀lẹ́gbẹ̀ bí arábìnrin wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ tí ẹ fi ń wò wá lọ́wọ́ yìí. Kó tó dìgbà míì, kí ló ṣẹlẹ̀? Bàbélà la wà.